funfun kan ò ní kí funfun kan máa funfun wá fúnra rẹ̀ ń pọ́blẹ́mù mọ́. funfun kan ò ní kí funfun kan máa funfun adùn tí ń bẹ ń bí funfun ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ẹ̀kọ́ funfun iyán funfun ṣúgà funfun gbogbo adùn ọ̀tọ̀ọ̀tọ̀ ní sì ń bẹ ń bẹ. ẹ̀dá ẹ̀dá torí àwọn arìnrìn àjò bíi mélòó kan pa wá pọ̀ díẹ̀. bẹ́ẹ̀ ọba dáa kí ló kàn wá a máa ṣe fún ẹ a máa kọ́ ẹ a máa ṣe fún ẹ kó ṣì ló kàn wá pẹ̀lú gbogbo wèrè tó ń ṣe kò sí tó kàn wá kò sáyé gbogbo dèdèrè o. lẹ́kì 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 ìmáàmù lẹ́kì 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 lẹ́kì. Al-Imam Abdul-Hafiz Abidihami Ibrahim Salami Pampare Ali Salawa gbé pampa ìfọ̀nà lóde kíni jẹ́ báwo yẹ wà ń ta ẹ máa fi bùsùkà àwọn èèyàn díẹ̀ díẹ̀ alábòde tó bàjẹ́ nkí adraf lọ́wọ́ Al-Imam Abdul-Hafiz wọlé Imamul Akbar fún gbogbo tí ń yẹlẹ èèyàn fẹ́ èèyàn kù Ọlọ́run ti ṣe èèyàn ó ti mójú kó mbẹ Ìmáàmù lẹ́kì 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 Ìmáàmù lẹ́kì 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 Ìmáàmù orí nǹkan jẹ lápá bẹ̀rẹ̀ àmì orí ìmáàmù orí nǹkan jẹ ẹ ṣe ìmáàmù tí ó máa wò pàwùpàwù àwọn ìmáàmù kan bẹ̀rẹ̀ bá ti rí wọn ẹ ti mọ̀ pé sápá ti dé yóò máa ṣẹ̀rùn kí gbogbo gbà ní ẹgbẹ́ rí dìde ẹnu ti gbàgbé Ọlọ́run gbogbo olú àwọn ọ̀ràn bẹ́ẹ̀ Ọlọ́run mọ́sàbá wa ránṣẹ́ àánú sáwọn náà torí kìí ṣe mímọ̀ sí tiwa náà ó bá sàwa náà bẹ́ẹ̀ kí láṣẹ fọlọ́ kí láṣẹ fọlọ́ kì í yẹ púpọ̀ ẹni téèyàn kí ni ọ̀rẹ́ lánìyàn ẹ̀ sì sọ lórí ibú àfa ẹ̀ sì sọ ń kéta àfa báyìí kó kéta ní àwa náà kàtàkàtà yìí. Mama Abdul-Hafiz da púpọ̀. Ese pé mo fi orúgbó àfà. Olóríire Sámúni. Al-Imam Abdul-Hafiz. Gbogbo lẹ́kì. Wàláhi làásì. Wàláhi làásì. Ìgbọ́dọ̀ máa rántí sẹ́yìn. Gbọ́dọ̀ máa rántí sẹ́yìn. Funfun kan ò ní kí funfun kan máa funfun wá fúnra rẹ̀ ń pọ́blẹ́mù mọ́. Funfun kan ò ní kí funfun kan máa funfun adùn tí ń bẹ ń bí funfun ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ẹ̀kọ́ funfun iyán funfun ṣúgà funfun gbogbo adùn ọ̀tọ̀ọ̀tọ̀ ní sì ń bẹ ń bẹ. ẹ̀dá ẹ̀dá torí àwọn arìnrìn àjò bíi mélòó kan pa wá pọ̀ díẹ̀. bẹ́ẹ̀ ọba dáa kí ló kàn wá a máa ṣe fún ẹ a máa kọ́ ẹ a máa ṣe fún ẹ kó ṣì ló kàn wá pẹ̀lú gbogbo wèrè tó ń ṣe kò sí tó kàn wá kò sáyé gbogbo dèdèrè o ìtẹ̀yàn sì fi ṣe mẹ́ tí èsì ẹnu nìkan. Àmọ́ Imam Abdul-Hafiz Imamu Dafa wọn kà sí dáadáa sí mímọ́ níbi jẹ́bẹ̀ dà yìí ni wọ́n sọ tẹ́ńtíkì ní ọ̀nà ti rí mi gbẹ̀yìn gbogbo èyí tẹ́ wà lẹ́yìn Imam Abdul-Hafiz yẹ béèrè
Yà ọba ẹnu yín. Ẹ̀yin tí mo fẹ́ bájà pọ̀. Ẹ̀yin tí mo fẹ́ bájà pọ̀. Ẹ̀rí Mọ́mọ́ Abdulhafiz lọ́dọ̀ mi. Ti rí èmi náà lọ́dọ̀ Mọ́mọ́ Abdulhafiz. Ẹ wá ń gẹ fìlà lásán. Kódà bàbá wa gbọ́dọ̀ náà ṣé o Jamal mo dé tiwọn náà mọ́ ní kó làbá yìí. Àmọ́ ọ ti dà àmọ́ wẹ̀ tán dáadáa wọ́n bá mi yàn yín lónìí. Oríire olóríire ó máa fẹ́ràn olóríire olórí ikú ò lè fẹ́ràn olóríire. Gbogbo wa ìkànnà ìjọ ni wá bàbá gbàgbé kan náà ni tí èsè parí ra wa rẹ̀ ní síra wa lójú ra wa a máa lọ sórí ikú lẹ́yìn o. Yóò gbọ́ Ọlọ́run ló ṣe yín bẹ́ẹ̀ ẹ̀tún wa mú kàn láì ná ẹni wà rí afa kan wọ́n ń ṣe bí kíní wọn fà kí ló ń ṣe léyìí tó ń ṣe bí kíní wọn kí ló ń ṣe. Òòrò orí ni ọba ti wá rí àwọn èèyàn lọ́dọ̀ yẹn yóò wá rò pé àbí wọ́n ti gèlè fún mi ní àwọn òde kankan fún ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń kálukú jọ ń ṣe títí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀ náà sáyà kò láṣàtà. Ìmọ̀ àti wọn wo bẹ́ẹ̀ lọ tí mo wo ìmọ̀ wọn bẹ̀rẹ̀ àfi máa àbí táyé kan yìí ni wọn ni. Àjíjọ wọn ti pọ̀ jù àbí ọ̀pọ̀ ni the same ni ọ̀pọ̀ yẹn yẹn. Mama Abdulhafiz ẹ̀ ní kánjú ẹ̀ ní ṣubú lójú ọ̀tá àbúrò ní ṣe bí bá ti fẹ́ kórí fún yín kórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi náà. Àti ń bá kiri ìbọn ọjọ́ pẹ́ tẹ́mi tí ń di máìkì mú wọ́n ẹbí ẹ lómi. Ọmọ mẹ́ni tí mo tó ọmọ mẹ́ni tí mo jù lọ. Ṣé nítorí tí ń yọ̀ ń gbé báyìí? Tí ń yọ̀ ń gbé mi ń lọ́ra mi ń lò kúlò ní. Oye ọ̀fẹ́ ọlọ́ọ̀ni. Don't fa. Ẹ dà wọ́n pa àgbàgbọ́ rẹ̀ pẹ̀. Alhamdulillah. Gbogbo tá a bá ti kójọ yìí ọlọ́mọdé afẹ́kún túká. Afẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run náà lẹ́dẹ́ ṣé ká bẹ̀rẹ̀ wáàsí náà wàláì gbogbo ìjẹ́ ìwé lájẹ kan wọn náà wàláì wáàsí náà. Inú Mọ́mọ́ Abdulhafiz ò ní dòsí bẹ́ẹ̀ bá wuyọ̀. Ọlọ́run ní tíra òun Ọlọ́run tí í ṣe Al-Qur'ani. La rayba fihi hudan lil-muttaqina alladhina yu'minuna bil-ghaybi wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiquna walladhina yu'minuna bima unzila ilayka wa ma unzila min qablika wa bil akhirati hum yuqinuna ulaika ala hudan min rabbihim wa ulaika humul muhtadun. Wallahi Al-Qur'ani dùn púpọ̀. Turaki Al-Qur'ani dùn púpọ̀. Ẹni tá a wí ó fẹ́ràn Al-Qur'ani púpọ̀. Nínú oṣù Al-Qur'ani tí wọ́n sọ Al-Qur'ani kalẹ̀ náà ládẹ́wà yìí. Ẹ bá wọ́n yìí. La rayba fihi hudan lil-muttaqin. A máa ka Suratul Baqara yìí dáadáa ní gbogbo ìgbà. Sápẹ̀ni tí ń ka Al-Qur'ani sápọ̀nà wọn ò nífẹ̀ẹ́ rẹ̀. Bó bá ti súnmọ́ Ọlọ́run tó bẹ́ẹ̀ ló ti pàdé àdánwò sí wájú Ọlọ́run.
فيه هدى للمتقين. àdánwò póríṣiríṣi láyé. ذلك الكتاب. o lè máa dunnú láàárọ̀ kó dọ̀sán kó rádánwò. ذلك الكتاب. o lè máa dunnú láàárọ̀ kó dunnú lọ́sàn kó dalẹ́ kó rádánwò. La ilaha illallah. للمتقين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. ọmọkùnrin tá a wí ó dún ní má súra yìí púpọ̀ ẹnu àyà bí muflihuna yẹn a máa kà láti ibi alifu láàmì débi muflihuna. الذين يؤمنون بالغيب tí wọ́n bá pè síbi òde kan pé kó ṣàdúà Suratul Baqara náà ni òkè. ويقيمون الصلاة bàbá ni ó ṣe kínní kan Suratul Baqara yìí náà ni òkè. ومما ó gbàgbọ́ púpọ̀. رزقناهم ينفقون والذين يؤمنون bima unzila ilayka ó ṣeun. وما أنزل من قبلك ó ṣeun. وبالآخرة hum yuqinun. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. agbára kékeré náà lè mímọ náà síbi ìfẹ́ kó ṣe fèrè gẹ́gẹ́ ẹlòmí agbára àgbàlódé nù ẹlòmí ìjọba pé kí wọ́n mọ̀ ẹ wà lọ́rùn agbára rẹ̀ gẹ̀dẹ̀ báyìí wọ́n á ní kí ló dé báyìí. ẹ wà tó búrẹ́ àwọn iṣẹ́ tó ṣe pé méèyàn bá ti wọ aṣọ ọ̀hún lẹ́ẹ̀kan méèyàn bá ti bòmí báyìí èèyàn mẹ́wàá ní ògbé. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ẹrú yà máa kírun déédéé. ومما رزقناهم àdánwò wa dé ينفقون ẹ béèrè lọ́wọ́ mi pé irú àdánwò wo ló dé. والذين tí ò sí tí ò lè ṣe wọ́n náà. يؤمنون بما bí n bá ń yẹ wá ká máa rò ó sọ́tún sósì pé àwọn kan ó yẹ wọn lánàá gbà tí bẹ̀rù Ọlọ́run ò sí ń bẹ̀ ó padà di yẹ̀yẹ́ mọ́ wọn lọ́wọ́. بتقوى الله ẹrú Ọlọ́run tá a wí نجا من Phone. نجا ó sì fóònù rà ní wa بتقوى الله ó bá dèrò ẹ̀wọ̀n. نجا من نجا gbogbo tó rò pé ó perfect lé lórí wọn tádàwọ̀ bá dé ó lè dàgbà kù. وفاز وصار إلى مرجا ọ̀pọ̀ n tó máa ṣe tí ó máa wà successful ìjọ mi kò ní wà successful yóò dàgbà kù ni. وفاز وصار lọ́mọdé yóò mú wa إلى مرجا ẹ sàmì fà ẹ sàmì dáadáa ومن يتق lọ́mọdé yóò mú wa fà له wọ́n sì fà wá láyé mú lọ́wọ́ وما قال من torí kó dá báyìí ẹ wá gbogbo wa bá ti dorí ta dùn ó wọ́n bá fi ayé hàn ẹlòmíì báyìí ojú kan ní ọmọ tọ̀ sí ojú kan ní ọmọ yàgbẹ́ sí kò ní lálàáfíà àti ṣe nǹkan kan mọ́. ó wá dé èrò ẹ̀wọ̀n وفاز ǹgbó dẹ́wọ̀n وفاز ìwọ̀n sunkún نحن بالله عزنا tó bá sunkún lọ tó sunkún bọ̀ yóò tún wá lọ bí alif lam mim dhalikal kitabu la rayba fihi hudan lil muttaqin alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salata. ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم. bá ń wí pàtàkì Kùránì la gbọ́dọ̀ máa sọ kalẹ̀ lásìkò yìí. Ulaika. Ó wá pàdé èèyàn kan nínú àwọn tí wọ́n jọ wà nínú sẹ́ẹ̀lì. Ala hudan min rabbihim. Yóò sá máa rí tí máa sọkún gbogbo gbà.
mari tí máa sọkún tí ó sì máa kéwú kò sì máa ló kéwú wò ní nké. aláwùdámi rọ̀bì. ó wá pè pé wá kí ló ṣe wọ́n tó o máa ń sọ fún gbogbo bàbá yìí gbogbo wa àwọn ti kúkú ti jọ wà yín àyín. wàhùnlá ìgà kò sí nǹkan kan mọ́. ó ní bẹ́ẹ̀ ni ó ní tí ń pa òun lẹ́kún òun ló yé. ó ní àṣẹ kò sẹ́ni tọ́lọ́hún ò lè mú. bọ́ ọ bá rí nǹkan mú tí ń wá successful tọ́ ọ bá ti lọ àníyàn tó dáa pẹ̀lú tó mú tí ń wá successful yẹn ọlọ́run padà mú ẹ mú kú mú jọ kan. agbá ẹ mú ọ̀nà tó rò kù. àṣẹwọ̀n tó lọ ọlọ́run fẹ́ ṣàánú rẹ̀ mẹ́. ọlọ́run fẹ́ kẹ́ńbẹ̀ ni. èèyàn kọ́kọ́ sunkún kó tó rẹ́rìn ni. ẹ̀rí pé ńgbà tá a fẹ́ wáyé asọkún wáyé ni ẹ lè rọmọ kan tí ọ̀rẹ́ rẹ̀ wáyé. lẹ́yìn ẹkún yóò wá kẹrin àkọ́kọ́ zù ká tó dẹni tí ayé wa máa pè ní nǹkan. وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. asọ́lọ́n fẹ́ ṣàánú ẹ̀ ni. Alif Lam Mim. ẹ̀jẹ̀ adúgbò ọ̀dọ̀ ọlọ́tọ́lọ́hún ògbó wọn. ذلك الكتاب. ọ̀rọ̀ tẹ́mi pẹ̀lú yín sọ tí ń wá successful ẹlòmíì fẹ́ sọ ó dín ní ìpàdé. ذلك الكتاب. pátìrì bẹ́ẹ̀ lẹ́yìn wá sọ fún wọn ní nítorí orí ń bẹ ní pé òun kàn sunkún ni òun. لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. ọlọ́run mọ́sá sọ̀rọ̀ àwa náà ní muflihu. ọlọ́run kò fi wá sínú àwọn tí ó jèrè. àṣẹlẹ tó fẹ́ jẹ tí ò rí jẹ níta àṣẹnú ẹ̀wọ̀n ni ó ti jèrè náà wà. èrè tó fẹ́ jẹ tí fi ń ka nípò láàmì ní gbogbo gbà àṣẹ nínú ibi tọ́lọ́ ti mọ́ òun ní pẹ̀lú ọlọ́run ti fẹ́ ṣàánú ẹ̀. alladhina yu'minuna bil ghaibi wa ẹni tí wọ́n wá jọ wà nínú sẹ́yìn ló wá ní kí ló gbé ọ dé níbà yìí. wa mimma razaqnahum. Ọlọ́run sí fóònù rà ni o ẹni tí mo ń sọ yìí ń bẹ láyé títí di sí o. walladhina bí n ti ń sọ̀rọ̀ yìí àwọn àfa àti mọ̀ ẹ́ ti ń wò. yu'minuna bima Ọlọ́run bù háyà fa bọ́ọ̀bù ọ̀nàrìbù Ọlọ́run bù háyà fa ó ra fóònù ní challenge nílọrin kò yẹ kí n dákọ̀ lọrin. àwọn àkàlẹ̀ àṣẹ fóònù àwọn ọmọ olè ló rà. olówó àgbéká aláwùdà mìíràn bí wàhùlà ìgbà gbogbo lè mọ fúlẹ o. àlùfáàní ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك
وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك أيوة النبي دادا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أيوة النبي بابا ọlọ́pù àyà pọ̀. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين aláì mo ti fẹ́ sọ̀kalẹ̀ wá sí dàbà. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ó ní fóònù lòun sí fóònù rà ní. ومما àṣẹ fóònù tó síra yìí رزقناهم tó gbé wọ bí tó gbé wọ yìí ينفقون ẹni tí ń rojọ́ fún multi-billionaire ni. مما رزقناهم ينفقون tí ní àjọjọpọ̀ pa wọ́n papọ̀. والذين ó wá sọ gbogbo tí ó sọ fún tán. والذين ó ní àwọn oṣù mẹ́ta náà ni wọ́n fún òun pé kóun fi wà nù túbú tó ń wà yìí. àmọ́ ìran òun ò wẹ̀ wọ́n rí. والذين يؤمنون بما أنزل إليك olóhùn rí i pé bí òun ti wábi tó ń wá yìí àdánwò ni. والذين òun sì máa pé lẹ́yìn àdánwò ìrọ̀rùn ló kù. والذين òun kàn wí títí ẹni kò mọ irú èèyàn wo lòun ń bá sọ̀rọ̀. ولنبلونكم بشيء من الخوف والجوع kò mọ irú èèyàn wo ní ń bá sọ̀rọ̀. ونقص من الأموال والأنفس والثمرات ìjọ tásìkò rẹ̀ wá tó tí wọ́n yọ̀ǹda rẹ̀ tí ó máa lọ. وبشر الصابرين ní ẹni tá a wí kó ní owó lọ́wọ́ yìí. dédé tó ń ṣe ẹni tó mọ́. إذا أصابتهم ó wá ní bọ́ bá ti jáde. مصيبة tó o bá ti jáde tí wọ́n yọ̀ǹda rẹ̀ kó máa lọ. والذين lọ ayé báyìí lọ bí báyìí lọ bá èèyàn báyìí yóò bá ń fún ọ ní 100 million naira. والذين إذا أصابتهم مصيبة àwọn mọ́tò mi báyìí bẹ láàyè báyìí. أصابتهم irú àwọn mọ́tò tí adraf motor ń tà yẹn yìí. أصابتهم مصيبة àwọn mọ́tò tó ṣe pé èèyàn kan lè ṣàdédé wọnú bí ìgòrí ọ̀pá kan yẹn. قالوا إنا لله وإنا إليه ọlọ́fẹ́ ra mọ́tò torí àwọn mọ́tò tí wọ́n ń tà yẹn yìí. èyí sọ àwọn mọ́tò wa gba kọ́kọ́ kù. èyí sọ àwọn mọ́tò wa gba mọ́sà. أولئك èyí ó fẹ́yàn ti fojú wọlé èyí ó fẹ́ rìn jáde padà. أولئك على a bá dákọ̀ iye owó mọ́tò mi fún yẹn yẹn yìí. oṣù kí owó yẹn. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون bẹ́ẹ̀ni ti dolórí ire nù. ó wá ń sọ oríire náà láti gbà náà títí dì sí. أولئك òun náà lọ́dọ̀ wọn á tún fi ṣe sábà bíi tẹ́ni tí wọ́n fi ṣe ojúbọ náà tó fi jáde. على هدى من ربهم níbi kó dún ní mọ́ Al-Qur'an. سادتنا níbi kó dún ní mọ́ inú rẹ̀. سادتنا pé ó dún ní mọ́ oríire. سادتنا من القرآن جمعا tẹ bára wọn tí ń ṣe oríire tí wọ́n ń ṣoríire látúnṣe tó ṣe. àwọn méjèèjì tí wọ́n bí wọn olóríire ni wọ́n ní. سادتنا من القرآن جمعا èmi kì í fi ọwọ́ olóore mi gúngi. سادتنا gbogbo ẹni wọ́n bá ṣoore fún tí ó bá dá olóore rẹ̀ mọ̀ ó tọ̀ wọ́n padà kàbùkù láyé. سادتنا tí n bá mọ Ọlọ́run wà سادتنا tọ́lọ́run wà tó wá jẹ́ alálùbáríkà fún mi lónìí. سادتنا Ìmáàmù Abdulhafiz ni wọ́n pè mí fún wáàsí àdìsá. سادتنا òde àdìsá ni mo wá من القرآن àti ájì Ṣàráfà. من القرآن جمعا تنال Ìmáàmù العزة Abdulhafiz wọn ò jẹ́ ń gbádùn
سعادتنا pé dandan mo gbọ́dọ̀ dá àdìsá yìí lóhùn wọ́n pè tán níṣẹ́ o. سعادتنا pé mo gbọ́dọ̀ dá àdìsá yìí lóhùn. سعادتنا ẹ dákun ẹ̀kọ́ ni mo fẹ́ kẹ́ ẹ já mú mbẹ́ bẹ́ẹ̀ yẹn bá mọ nǹkan dàrú ọlọ́run dà tiẹ̀ náà. من القرآن جمعها bẹ́ẹ̀ yẹn bá dé mọ nǹkan tún ṣe ọlọ́run mọ tún ọ̀rọ̀ rẹ̀ ṣe. من القرآن جمعها tí n bá mọ ọlọ́run wà ọlọ́run nínú tawhid في علم التوحيد وهناك الفرق بين التحلقات التحلق التنجيسي القديم موجود التحلق التنجيسي الصلوح موجود التحلق التنجيسي الحادثة إن السعادة tí bá bẹ́ẹ̀ ní àkọọ́lẹ̀ ọlọ́run láyé pé mọ ọlọ́run wa máa mọ̀ lọ́nà kò mí. إن السعادة àmọ́ sábà bíi pé mo wá sóde àdìsá tí ìmáàmù Abdulhafiz sì ṣe sábà bíi tí mo fi dá àdìsá lóhùn. إن السعادة مرور ìbòde náà lára ọlọ́run wà wọlé. إن السعادة ojú bẹ́ẹ̀ náà lọ. إن السعادة kí n mọ̀mọ́ wá rántí إن السعادة gbogbo ẹni wọ́n bá ṣoore fún tí n bá ń fi ojú olóore rẹ̀ gúngi wàláhì ọlọ́run ni ó padà fọ́ ojú ń tọ̀. إن السعادة أمر ليس يدركها yóò lálò láyé tá a ní bẹ̀rù ọlọ́run. أهل السعادة tó tànjọ́ kan owó rẹ̀ ó tànjọ́ kan iyì rẹ̀ ìwọ ni lọ́tún ìwọ ni lọ́sì yóò tànjọ́. يدري إلى الخيرات gbogbo fọlọ́wọ́sì tó lò ní láyé wọ́n tún gbọ́ wọ́n gbàgbọ́ mí lọ. يدري إلى الخيرات fọlọ́wọ́sì wèrè wo ló ní. إن كنت فتى وكنا حياتك padà di fọlọ́fọlọ́. وكنا حياتك wo bá padà yá ó padà di fọlọ́fọlọ́. وكنا حياتك èmi mo nílé mẹtama èmi mo nílé banana island èmi mo nílé gbá èmi mo story lásán ni ó ń ṣeré níwá. وكنا حياتك irọ́ gbogbo ẹ̀ tí wọ́n gbé ọjà dé níbẹ̀ níjọ́ kan àwọn tí wọ́n mọ̀ bá tó ṣe wàhálà ni wọ́n máa ń ná lẹ́yìn. Allah أين العباد Allah ẹ múra gbó kan wọ́n ń tà ní kinní kan ní ilé ọ. أين العباد المخبتون múra bàbà kan wọ́n ń tà gbogbo ẹ̀ náà làwọn náà rà náà ní sí o àgbẹ̀ ọ̀dà o. أين المعاصي àgbẹ̀ ọ̀dà o. والأمان ẹnu tiẹ̀ tó tí ì ríra ni ògbà kọ́ fẹnu gan. تركوا الهدوم ọmọ yìí kan tà. والهدوم wọ́n sì máa lo mọ́tò sí. طوعا وكرها wọn ò lè ra mọ́tò wọn ti wọ́n jù. في بطون الجد lówó lọ́wọ́ ni kò sí lè ra náà. طوعا وكرها bí wọ́n bá ní ntí wọ́n bá ń ṣe láyé wọ́n náà ṣe. لا تنسى نصيبك من الدنيا وأحسن إلى آخره كما أحسن الله إليك. wọ́n máa ń kun Lamborghini láyé wọ́n náà Lamborghini wọ́n. أحسن كما أحسن الله إليك bí wọ́n bá ń lo Ferrari láyé wọ́n náà máa Ferrari mọ̀nà. لا تنسى نصيبك من الدنيا ọlọ́run ló wípé ọlọ́run ní má gbàgbé ìpín tiẹ̀ náà láyé. وأحسن wá ṣe rere pẹ̀lú ìtàbá fún ọ. كما أحسن الله إليك kíni bí ń jẹ́ pé وأحسن káwọn ọ̀nàdébò wa mọ́ tó báyìí káwọn àfa kí ìdámọ́ wa wà lọ́rùn wa sẹ́yìn ló kó tiwa. ṣebí torí báwa náà sẹ́ksì lẹ́ fi jòkó tiwa. لا تبغي فساد في الأرض ṣé wáyé ni wa ni. إن الله gbogbo ẹ̀ ní nǹkan tó yìí. لا تنسى àfa nìyẹn ó pe eléyìí nísìnyí àbí mínísítà. لا تنسى نصيبك من Allah. الدنيا ìmáàmù tó ju àwọn ìmáàmù mi lọ. أحسن mínísítà tọ́lọ́. أحسن nígbà mi ráàbù anítọ̀ àfa àbí tọ̀ kí ni ìṣẹ̀lẹ̀. كما أحسن الله lẹ́kítàlà àwọn àgbákò kí ni kan bẹ́ẹ̀ ní sí tí mo fẹ́ bí sàkóso. إن الله ọlọ́run àwa ní àwọn bàtà tó yà nǹkan kí nǹkan. لا يحب المفسدين ẹ máa wọ ọlọ́run nígbà mọ adíráàfù mo mọ̀ through lẹ́kítàlà. إن السعادة níjọ́ tí sì mọ lẹ́kítàlà bò yìí náà bàbá mi kan Alhaji wa Ismail mo ti mọ̀ wọ́n ní sí 40 ó ti lé 30 years. إن السعادة àìdáyàn lójú àìsí ṣe fún wa náà. إن السعادة 30 years ọwọ́ náà mọ̀ bó ṣe kú. yọjú àwọn mẹ́rin tí mo wọ́n wá ní ṣàdúrà fún lẹ́kítàlà. إن السعادة Alexander mo ń sọjọ́ òbí ń jọ náà ni wọ́n ní ṣàdúrà fún bóyá last idota
Inna sa'adata èmi ò mẹ́rin sí yẹ lẹ́sàrà. laysa yudrikuha. Wọ́n á ṣàdúrà tèmi. Ọmọbìnrin kan náà Abímbọ́lá òun náà tún lè ṣàdúrà fún lẹ́sàrà nǹkan wá rí pé orúkọ bàbá tó sẹ́ndì àti ti ọmọbìnrin yìí ó papọ̀. Mo wá rí Aláàjì Ismail oṣù bẹ̀mí nínú èrí láyé ẹni tó ní discipline púpọ̀ ni. Ọlọ́run sì kẹ́ wọn gan. Inna sa'adata. Èmi ò sì mọ lẹ́sàrà. Níjọ́ ká pàdé pẹ̀lú lẹ́sàrà màmí dá ìlà ti pa. Inna sa'adata. Inna sa'adata. Inna sa'adata. Ajá kẹ́ni kankan mẹ́ni kankan lọ. Amrun laysa yudrikuha. Ìjọ tí mo ti wá mọ lẹ́sàlámù ni mo ti mọ Adra. Inna sa'adata. Ìwà ayé oríire kankan tí ń bẹ láyé tábìláfò yìí ṣe fáwọn èèyàn. Inna sa'adata. Amrun laysa yudrikuha. Ahlu sa'adati. Mo fi ní mo máa mísì yín púpọ̀. Ahlu sa'adati. Mísì yẹn pọ̀. Ahlu sa'adati. Torí tẹ́ ẹ tó lóríire. Sa'adati. Èmi ò lè bá a fa mùnáfíkì sí. Ahlu sa'adati. Mi lè bá a fa ọlọ́tẹ̀sí. Inna sa'adata. Torí mi ọ̀tẹ́ gangan ọ̀tẹ́ntìkì ni. Inna sa'adata. Àwọn ìsalábùsì. Inna sa'adata. Amrun. Òun lójó máa dábí tí ń dá yìí. Laysa yudrikuha. Ẹ wá ní kò wá ní máa dá. Yóò máa dá sí bẹ́ẹ̀ lọ ni. Ahlu sa'adati. Gbogbo wọn tọ́lọ́ wọn á fi ọ̀rọ̀ kiri ká wa tí ń jẹ́ ìdùnnú fún wa. Illa bil qadiri. Ó fi dé ní Aláàjì wa Muyideen. Inna sa'adata. Ọlọ́run wà. Inna sa'adata. Gbogbo wọn wá jẹ́ irinṣẹ́ eré fún wa. Mo já dààmú kankan. Mo já dààmú kankan gbogbo wọn ni wọ́n dùn kọ́. Laysa yudrikuha. Ọ̀dà àwọn ọ̀rẹ́ wọn míì kan máa ń pè wọ́n mógó oníra. Àwọn gan ni mógó. Ahlu sa'adati. Mógó. Èèyàn máa bá wa ṣe é máa pè mógó. Ahlu sa'adati. Ibi tí wọ́n gbọ́n dé láyé. Ahlu sa'adati. Àwọn eléyìí èèyàn lè parọ́ kan fáwọn eléyìí. Ahlu sa'adati. Àbí káwọn kan tó gba owó lọ́wọ́ yẹn. Ahlu sa'adati illa. Bá lè dá pálẹ̀ púpọ̀ àbí eléyìí ó gbowó lọ́wọ́ rẹ̀. Ahlu sa'adati illa bil maqdiri. Ahlu sa'adati illa bil maqdiri. Àbí ń sáwọ́dà ni. Inna sa'adata. Ọjọ́ bẹ́ẹ̀ tí wọ́n ti jòkó tí wọ́n kàmù tí wọ́n ń gbọ́rọ̀ wa wọ́n ya wèrè gan bá. Inna sa'adata. Wèrè gidi ní òkè ṣe wèrè títí o. Inna sa'adata. Kéèyàn máa ta lọ àwọn mọ́tò bàǹkùbàǹkù báyìí. Inna sa'adata. Ọpọlọ owó ló fi lọ kó kúrọ́ gbogbo lọ́wọ́. Inna sa'adata. Kátó wá ní gọ́ọ̀dè. Amrun. Nàìjíríà ló jòkó. Laysa yudrikuha. Ahlu sa'adati. Ahlu sa'adati. Ahlu sa'adati. Owó ni wọ́n máa ná fún wa, wọ́n máa rojọ́ mọ́. Ahlu sa'adati. Bàrẹ́lẹ̀ ìwé fún wa pírọ́blẹ́mù, wọ́n máa náwó ni wọ́n tẹ̀. Ahlu sa'adati. Ìwé tẹ̀ fún yín. Ahlu sa'adati. Wọ́n tẹ̀ àbí wọn fi. Ẹ̀yin lẹ́nu gbà. Ahlu sa'adati. Illa bil maqdiri. Ahlu sa'adati. Illa bil maqdiri. Àwọn ìwà náà. Ọmọlọmọ tẹ́lẹ̀ ìrè àbágbà. Èmi ń tẹ̀. Ahlu sa'adati. Ibi ẹ bá ti rí bẹ́mi náà bá ti ń tẹ̀ ẹsẹ̀ yín ọgbọ́n. Ahlu sa'adati. Bá a ti ń gbà náà là ń ná. Ahlu sa'adati. Bàbá fẹ́ ṣe ṣì ń gbà mí. Ahlu sa'adati. Tá lóòdù síbi tá lóòdù sí. Ahlu sa'adati. Ẹnìkan ní báwo kì í kàtẹ́ tẹ́lẹ̀ wá. Tó ní tán. Ahlu sa'adati illa bil maqdiri. Ọlọ́run ló kó wájọ ló dùn wá nínú. Ahlu sa'adati. Mo ṣàdúrà fún yín púpọ̀. Ahlu sa'adati. Mo ṣàdúrà fún gbogbo wa tá a wà ń bí. Àwa tá a bẹ̀rẹ̀ Ramadan yìí náà ni ọjà parí ẹ̀. Má ṣe léyìí lọ́yọ̀ kan tó kù tá a gbà tá a dùn. Àmín Allah. Àdúrà wa Ọlọ́run yóò gbà tó bá gbà tán má fi pa wá lẹ́kún. Àdúrà wa Ọlọ́run yóò gbà tó bá gbà tán má fi pa wá lẹ́kún.
Bákàtà náà ta dá ní ọ̀dọ̀ ọ̀nà lébùn kọ́. Ìtọ́mọ. Ọmọ rẹ̀ ni yóò. Ọmọ rẹ̀ ni yóò. Ẹ dákun ìjà tẹ́wọ́ báyìí. Ẹni bá rò kúrò. Ẹni bá rò kúrò wá yóò fọmọ rẹ̀ di. Àmì yóò fọmọ rẹ̀ di. Yóò fọmọ rẹ̀ di. Ẹni bá rò kúrò wá yóò fọmọ rẹ̀ di. Ṣé ti bẹ ti rí náà ní ń ba ọ̀tá nínú jẹ́? Àwọn kan bẹ ẹnu transaction tẹ́ ẹ ṣe pẹ̀lú tẹ́ǹtà yìí náà lọ fẹ́ kú lé lórí. Yóò fọmọ rẹ di yóò fara rẹ di. Ó lè má ti bímọ. Yóò fara rẹ di yóò fara rẹ di. Ògbẹ́ni bá rò kúrò wá yóò fara rẹ di. Àní yóò fara rẹ di. Ọlọ́wọ́ Yóò fara rẹ di. Ògbẹ́ni bá rò kúrò wá yóò fara rẹ̀ di. kò tún dìde mọ́ o kò tún dìde mọ́. Àmín. Ìrì ayọ̀ wa tó ń bọ̀ lọ́nà o kò tún padà mọ́. Àmín kò tún padà mọ́ o kò tún padà mọ́. Ìrì ayọ̀ tó ń bọ̀ lọ́nà kò tún padà mọ́. Ìwọ́n máa dọ̀rọ̀ àbí ìṣó ṣàdúrà fún wa nísìnyí. Ó sì dájú gbàdúrà wa ti gbà. Wọ́n ṣàdúrà rẹ̀ tán, bàbá wa ti ní gbogbo ìṣòro àgbàdà. Ìdásí lójú ọlọ́mọ sí láti mọ́. Ọlọ́mọ sí láti mọ́. Gbogbo fọ́tò wa tó dáa tó rẹwà báyìí. Ọlọ́run mọ́jọ̀mọ́ ara yóò lo fún ikú fún wa nísìnyí. Ẹ lápẹ̀ sàmì dáadáa. Ìjà máa wà pẹ̀lú àánú Ọlọ́run. Gbogbo orí tọ́lọ́run ti ṣe fún yín ọlọ́mọjọ́ bàjẹ́. Gbogbo tèmi pẹ̀lú yín tó ń béèrè lọ́dọ̀ Ọlọ́run lọ́mọ sàfilé wa lọ́wọ́. Ọ̀la àmì mẹ́ta mẹ́ta. Àbá àti wọn ní wọ́n ṣe. Ọlọ́run sàlékún àlùbáríkà yóò máa dá sí. Àmín. Bí Muhammadin, bí Muhammadin, bí Muhammadin, bí Muhammadin, bí Muhammadin, bí Muhammadin. Ya man yuhibbu annabi Muhammadu. Ya man yuhibbu Muhammadan bushraka. La fil bariyati fadilu illaka. Ya man yuhibbu Muhammadan 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 laulaka. Lam yabqa hayyun ba'dahu bushraka. Bi Muhammadin bi Muhammadin bi Muhammadin bi Muhammadin bi Muhammadin bi Muhammad zaman muturika ba shauki anihul majamma Muhammadu zaman muturika ba shauki anihul majamma ifuta rahmatin bi isritu aina li jayshi laysa ni mudarraa lisani yadhkiru al-Mustafa an-Nabi Muhammadu lisani yadhkiru al-Mustafa sayanaluhu madihun zakiyul arifi daran mushayya'a sa'akidumuhu maulana Muhammadu sa'akidumuhu fi kulli waqtin wa burhatin ilallahi syukuran munsyidan wa muqatti'a ya Rasulallahi Rasulallahi ẹja jọ wí Rasulallahi ya mahi Rasulallahi ya mahabubi Rasulallahi kay hayati Rasulallahi kay mamati Rasulallahi Rasulallah
يا رسول الله أن سيد الوجود سيد الوجود اللهم صل على محمد اللهم صل على اللهم صل على محمد الله صل على الله بليت به بالمصطفى الكتم أحمد الله صل على محمد الله بالكون والأخلاق فرحا ومعتدا الله صل على محمد الله تاني أواه قبل أن أعرف الأواء الله صل على محمد الله سليت بنيران اشتياكي يا أحمد الله صل على محمد الله وزوهمت في هذا الزمان وإنني الله صل على محمد الله لا في غيرة مما يروم محمدا الله صل على محمد الله يا مصطفى سيدي يا مصطفى سيدي ẹni bí ọkàn Ọlọ́run gangan ya Mustafa Sayyid wallahi Muhammadu ni ya Mustafa Sayyid àyànfẹ́ Ọlọ́run gangan ya Mustafa Sayyid wallahi Muhammadu ni ya Mustafa Sayyid koríkòsùn Ọlọ́run gangan ya Mustafa oh wallahi Muhammadu ni ya Mustafa ẹ̀yinjú Ọlọ́run gangan ya Mustafa Sayyid oh wallahi Muhammadu ni ya Mustafa oh ya nura nuru ya nura nuru lihuda oda oda da da oda Habibullah ya Mustafa Hakikatullah ya Mustafa Sayfullah ya Mustafa Annabi Ainullah ya Mustafa oh ya nura nuru ya nura nuru lihuda oda da da ho Allahumma salli ala Muhammad salli ala Muhammad Allah 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 malikul la alama oh la ilaha illallah Allah 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 walu ya Allah 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 al-akhiru ya Allah 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 الظاهر يا الله 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 صيب الوسيلة رسول الله 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 صيب القرآن رسول الله 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 رؤوف رحيم رسول الله 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 على مالك صلى الله عليك مولانا رسول الله صلى عليك يا رسول الله صلى الله عليك يا رسول الله سيدنا محمد رسول الله عليه السلام الله ọba tí ó mú ọjọ́ ìní wá
ó ṣe ní ọjọ́ àmì, ọjọ́ tí ó tún wá ń bí ìfẹ́ kún ìfẹ́ tó wà lẹ̀. Ọlọ́run náà la máa dúpẹ́ fún o. Ẹni rẹ̀ bá ń sọ pé alhamdulilayi, olórí ẹ bá ní alhamdulilayi, ẹ̀yà ní alhamdulilayi rabbil alamin. Tí èèyàn bá jẹ́ ní Ọlọ́run tó dẹ̀ lójú inú yàtọ̀ sí títa, ẹni tí ẹ̀mí bá ń bá sọ̀rọ̀ máa sọ̀rọ̀ náfà tí Ọlọ́run bá kí ń bá sọ̀rọ̀ ń ṣàfà. Ògbà ní kọ́lá ìmọ̀mù kan kọ́lá kan ń jọ́ Ọlọ́run bá wọn náà sọ̀rọ̀ kí n tó wo mọ́sálásí mo ní ó pọ́sibù kí n bá àfà ọ̀tẹ́ mbẹ̀. Mo sọ fáwọn ọmọ mi, àwọn PA àwárí mo ní ó pọ́sibù àfà ọ̀tẹ́ bá wọn mọ́sálásí. Kò ṣe pé mo rò tẹ́lẹ̀ àmọ́ mi sọ fún mi pọ́ wà ń bẹ̀, mo dẹ̀ bá wọn bẹ̀. Àmàdúgbẹ́ fọlọ́run akí Ànábì Muhammad ẹni tó kó gbọ́ aṣọ oríire tó fara jẹ̀yà tó gbẹ́ ìpìlẹ̀ sá lọ nítorí kémi àti ẹni di mùsùlùmí ẹni sallallahu alaihi wasallam. Akí Ànábì púpọ̀, òun ló ṣe oṣù yìí ní oṣù kẹ́, oṣù àánú, oṣù àforíjì, gbogbo nǹkan lọ dédé. Akí Ànábì Muhammad. Kí n tó wá kí bàbá ọ̀tẹ̀jẹ̀ kí Adraf, èèyàn rí tó fẹ́ràn àti máa ṣòro fáwọn èèyàn. Àti orí bá máa pọ̀ ní Islam, Kùránì máa tún ní jù báyìí lọ nílẹ̀ Yorùbá. Gbogbo táà nílẹ̀ Lárúbáwá ni pé wọ́n gbé Al-Kùránì, wọ́n náwó lé, wọ́n pákéjì débi pé kò sí tó jù lọ ní gbogbo ibi tó bá dé. Tí orí bá wá náwó fáwọn àfáà, ẹ fẹ́ kí Kùránì yẹ̀yẹ́ ni. Kò ṣe tẹ́ fún wa ló ń àmìzí wa o, àmọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe pẹ̀lú tẹríba bí tẹkírìm. Ọ̀pọ̀lọpọ̀ ló lówó ìpọ́ ní tó wà o, àmá o àṣòwò a máa ṣe gàràgàrà máa fẹ́ máa gùn wá. Ẹ̀dẹ̀ mọ́ fẹ́ ká bá sọ̀rọ̀ ní kọ́lé ní àfáyẹn ṣakọ́ àfọ́lọ́hun fún yóò pàdé kò ṣe pé o lówó a máa lówó ṣe ẹ̀sìn mẹ́. Ọ̀sán Dangote ní ẹ̀kọ́ fún mi ṣẹ́kì 1 million wọ́n fi falẹ̀, wọ́n jù sí báńkì láti Tuesday mi ò yà sí ọ̀pẹ̀ mi. Wọ́n ní ká lọ sí báńkì ẹ̀ pé wọ́n fẹ́ bí àwọ̀ tí rẹ̀ dìdì tó bó ní ẹfẹ́ fi owó 1 million tí ń tó wọlé ti ju 1 million lọ. Ọ wá wọ́ mi dé báńkì pé ká lọ remind wọn pé jẹ́kì wa ń kọ́. Ọwọ́ mi ni mo ní ẹfílẹ̀ ti next week gbogbo ẹgbẹ́ ayé tó wà lẹ́sìn kọjá ká máa dààmú 1 million naira. Mo ní wọ́n á sọ pé mo ẹ̀jẹ̀ tẹ́ 1 million fún àkọ́kọ́ fi túnbọ̀ láti ṣe ni tí ò ṣe rọ́ńbẹ̀. Ọwọ́ mi dé báńkì wá so pé bí a tẹ́ ń fún wa kọ́ ìfẹ́ àpọ́nlé òun ló fa táà náà fi fọ́ fún yín. Ẹ̀yin àti Alhaji Leksalam níbọ̀ mi ni wọ́n ní Lẹ́kí, àwọn tún lè jú ìrọ̀ ajé bá náà ṣe tó ládùúgbò. Kò sẹ́ni tó mú mi mọ́ Alhaji Leksalam. Ẹ̀yin gan fúnra yín mi ò fẹ́ lè sọ pé kò sẹ́ni tó mú mi mọ̀ yín, àmọ́ mo padà pè yàn kó pè yín. Àwọn gbàtà bá sọ̀rọ̀ èmi àti lakọ̀ ní direct conversation. Bẹ́ẹ̀ ni ọ̀nà ìbùsùn náà bí lakọ̀ sẹ́ni tó fà mí lọ bá wọn. Ìrìn àjò ló pàápọ̀ adẹ̀ mi dẹ̀ bára sọ̀rọ̀ adẹ̀ dọ̀rẹ́. Wọ́n dẹ̀ gbọ́n èmi náà dẹ̀ ń ṣe àbúrò pẹ̀lú wọn adẹ̀ dọ́mọ ya. Àánú Ọlọ́run ni. Wọ́n á kí yín, mo kí yín, kọ́lọ́n bá mi kí yín. Mo tún fi ànábì náà kó bá ń kí yín. Ẹ sọ̀rọ̀ kọ́njọ́ sí mo wá ń jọ Monday. Mo wá lóòwò mi kẹ wá sí program ẹ wá ní ẹ máa wá. Àwọn ń sọ̀rọ̀ níjẹta pé ẹnìkan wá ń sọ̀rọ̀ yín fún wa pé wá ní ẹ fẹ́ ṣe program ní pé ẹ fẹ́ kí n wá torí ṣé ọ̀tẹ́ ló ń bọ̀ wá ṣe wá sí. Tá bá parí ẹ̀yin àti wọn ẹ tún máa wá sí ọ̀dọ̀ tèmi ń jọ́ kejì. Èmi náà ẹ tún máa lọ sí ọ̀dọ̀ táwọn jọ Sunday dáwọn ìdẹ̀mọ̀ pé mi àti alákọ̀ wa ó tóbi. Àwọn sọ́bẹ̀ láyẹn pé bọ́ ìfẹ́ káwọn àfáà máa unite ká máa gbádùn. Wọ́n ní ẹni máa láníyàn o. Ó tó wá lọ́sọ̀rọ̀ náà rí wa ní àlọ́bì kan wọ́n ní ìbò ní níbi kan àmì àríwí náà lọ́bẹ̀. Àwọn ayé ká jọba bọ̀. Ìgbédébì tó wà lọ báńkì ni àwọn fi já mílẹ̀. Ó kí yín o. Ọlọ́run ti ń kọ́ yín mọ̀ ṣe àìnímọ̀ ṣe mọ́ Ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ sí. Gbogbo táyé máa ní ṣé kò tún ẹ báyìí ń tẹ́lá àwọn afárá sọ fún ẹ ò gbọ́ Ọlọ́run tó ṣẹlẹ̀ sí yín o. Ẹ ṣàmì ẹ̀. Wà ní dáràn ìjọba gẹ́gẹ́ bí àjọ àtàfà ọ̀tẹ̀ṣẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀ ní dáràn ìjọba o.
ẹni tó yára bá yíyan jẹ láyé tó ju àjẹ lọ ju àfa lọ níjọba 24 hours wà lè da ìrìn àjò 20 years tí ò ní ṣe tó mọ́ta yá fi parẹ́ ìjọba ni ẹ ti kíní pa ẹ ti àkáǹtì pa ẹ ti iléeṣẹ́ pa kéèsì ni wọ́n ṣe kéèsì yẹn ló lè pa olówó mi kéèsì ni wọ́n máa tán ni wọ́n mọ̀ kóhun ló járe o wọ́n á dẹ̀ ṣe ní ló máa fi fìrònú para ẹni dáná ìjọba lágbára ọlọ́mọ kí bàbá wa àgbà Sheikh jabalu jibalu fi ilmi wa hasadu fi shuja ẹ máa gba ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu ìwà ìbàjẹ́ táwọn ẹ̀fẹ́ máa pẹ̀lú àwọn afọ níjọ́ kan mo fẹ́ sọ ń tẹ́ṣe a wà láyé sáfẹ́jọ́kọ́ yẹn èmi àti ìlàjọ wà ní bẹ́ẹ̀sì mi jẹ́ ìta lọ sí prógámì ẹ rántí àwa débi kan nìkan ra mọ́tò mẹ́wàá fẹ́ fi dúpẹ́ fọlọ́run ọwọ́ káwọn afọ àjọ wọn ń fáwọn afọ ní 5,000 10,000 owó pẹ́ àwọn wọn gbà gbàtọ́ wá di tọ́hún tiwa àbọ̀tẹ́ni ẹ ọ̀kọ́ yín bọ́ ṣe ń náwó yìí tẹ́yìn bá náà ẹ bá ń gbé owó kí n gbé báyìí dúpẹ́ fọlọ́run nígbà tó fẹ́ yí mi 20,000 lórí ọ̀dà ẹ má bínú owó rí ẹ yà kó gidi jáde ẹ ṣí ọ̀pọ̀lọpọ̀ ẹ lá ọ̀pọ̀lọpọ̀ àfà lójú tí wọ́n fi wá rí náà pé ẹ jẹ́ ká náà máa pákéjì ara wa pákéjì kọ́ là ń lò nǹkan kan ló ń bí pákéjì ẹ̀ẹ́n tó wà nínú ló ń bí pákéjì nígbà tó lọ́n bá ti tajà àfi ká náà pákéjì ẹ̀ ọlọ́run ló tajà wa àánà gbọ́dọ̀ fi pákéjì wa gbọ́dọ̀ rìn tó dẹ̀ sí bàbá ẹ̀ ní kánjú kú gẹ́gẹ́ bí àdúrà tí bàbá wa tàánú máa ń ṣe fún yín ọlọ́run tó ṣe rírí wa lé ní alẹ́hùbù ìfẹ́ samaratun èso kan ní o ìfẹ́ ká dìímú ká tó máa lọ àdúrà náà là ń ṣe yẹn gbogbo ẹni tó bá mọ tó ń pè nífẹ̀ẹ́ á mọ̀ pé èso tó dùn ni ó máa da gan fẹ́ni tó bá ní ìfẹ́ tó pàdé yan re tó bá yan re ṣe gbogbo tó ṣẹlẹ̀ bí ìfẹ́ ni gbogbo tẹ́ ń sọ látẹ̀kan ìfẹ́ ni ẹ̀dùnmí àní kí ló fẹ́ ṣe tí ń bá kí mi ò kí náà nìyẹn àmọ́ mo máa ń sọ kíní kan pé gbogbo ẹni tájọ́ ẹ̀ máa yára gbà láyé olè tó fà níyẹn rẹ̀ tọrọ pé ọlọ́run wọlé àníyàn mi jẹ́ kí nǹkan bá ṣẹlẹ̀ sí mi tìrọ̀ ẹ̀ níbẹ̀ bá ń fi bẹ́ẹ̀ lọ́wọ́ àdúrà tètè máa gbà torí àníyàn ni aṣàfẹ́kù jẹ́ kí àárín àwọn àfa àtàrin àwọn máa dàrú jẹ́ káfa máa ba àfa ẹgbẹ́ rẹ̀ jẹ́ káfa máa dí àfa ẹgbẹ́ ẹ̀ lọ́wọ́ alihubu samaratun. alihubu samaratun hulwatun didan. ẹja nífẹ̀ẹ́ ara wa n tó dání o ó máa ń jẹ́ ká dúró tètè gbà ní o mo ń gbọ́. alihubu yaj'aluka tansa khata al-akhari. gbogbo ẹni ibi tí ìfẹ́ bá wà a kì í ráṣìṣe ara ẹni a máa ń gbé àṣìṣe mi ní taba rí pé ìfẹ́ wà ń bí ànífẹ́ kí ojú ti ọ̀rẹ́ wa ànífẹ́ káàrin wa dàrú torí kí ni ìfẹ́ olóma ń bí ká máa ṣàmójúkò fúnra wa pé bá gọ tí wọ́n bá ṣẹ̀ wá taba ní ẹfílẹ̀ àfẹ́ kí Islam bàjẹ́ lọ́wọ́ wa ni torí pé ìfẹ́ okùn Ọlọ́run ní gbọ́dọ̀ já lọ́wọ́ wa ìgbà tẹ́ sọ̀rọ̀ báwo tẹ́ fún mi kí mo sọ fún yín mo ní àjọ wa ni kí ló bá gẹ́ wá gẹ́ wá bá bọ́ tẹ́ ṣe kí ló àbáwọ̀ ló ṣe fẹ́ dì tira wọn lọ́kọ̀ pọ́sibú ẹ̀ ní àjọ wa ni ó ṣe yẹ kó máa rí nìyẹn mo ń gbọ́ bá. tífẹ̀ bá wà láàrin wa ìyẹn á tán sínú ara ẹni ni tó bá sọ̀rọ̀ àfa kan láì dá ó jẹ́ káfa yẹn jà pé àyè má sọ̀rọ̀ àfa lágbẹ́jà láì dá ìjọba àwọn kan ní bàbá ọ̀tẹ̀ ṣe bá gbàgbé ìgbà mọ́tò ni àtàlẹ̀ hàn tí bá parọ́ èmi ní Ọlọ́run ni mo ní oṣooju mi mo wà nínú ẹni tó gbé pákéjì gbẹ àti mọ́tò yẹn fi jáde eré la ṣe àfáwọn bẹ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni àwọn yẹn sọ wọ́n ní 419 ni wọ́n ní oògùn la fi gbà wọ́n ní rọwọ́ àwọn ń ṣeré lọ tí wá ní òun tọ̀hún náà bá wa ń ta ní pé ipa wọnú ilé ẹ̀ tàbá ní àlà kan mọ́lẹ̀ àlùsìgìdì kan ló wá di bẹ́ẹ̀lú wa ń bà ìta gbogbo ni mo ti ń jáde àfáyín mo ń dúró dé ó lè fún wa lómi báyìí mo ní fídíò yẹn á mú mi ta báyìí èmi wá ní bàbá àwa ní wọ́n ní ká tẹ̀sí mọ́tò tó ń rà mọ́tò bíi méje èmi mo wá kọ́kọ́ wa mọ́tò tó fún bàbá ọ̀tẹ̀ èmi wá ń wà pẹ̀lú fẹ́ pé bàbá mọ́tò yìí dẹ̀ fi ṣẹ̀gbá táwọn àwọn ní congratulation máa gbé kọ́kọ́rọ́ lé wọn lọ́wọ́ àdẹ̀fi ṣeré ni mo wá ń wo staff tó bá ti ń gbé wa màmá wo kíni ẹ̀ ó máa ń gbé wa ní bí oṣù mẹ́ta kan ó wá ní àfáàkú post ẹ̀ náà bàbá èmi wá tì wọ́n tó fi post ẹ̀ mo tì wọ́n yẹ post ẹ̀ kò sí tó máa ṣẹlẹ̀ wá lè jù ẹ̀ ṣe bí kan là ń wà tọ̀dọ̀ mi là ń wà ìyá máa fi bojú ẹ̀ náà ni ẹ post ẹ̀ mo tì wọ́n ọwọ́ post ẹ̀ tán ẹ̀pà fún un èmi láyé wá ń pè mo ní àti ra mọ́tò kò sí ọkàn ọlọ́dẹ ń gbà bẹ́ẹ̀ àti ra mọ́tò gbogbo wá ń pè lọ́ní wá ń pè mí oníbó ṣe rí nìyẹn ó bá jẹ́ kí ẹ wá ní ká gbé mọ́tò á ní òkìkí mọ́tò ètì kan dẹ̀ ní bàbá ẹ wá gbé tuntun ẹ̀
ọ̀nà àti kọ́ nọ́mbà sílẹ̀ lọ gbé tuntun ẹ̀ wá níjọ́ Sunday tí ò sí dílà tó ṣí 90 million iwájú ilé ẹ̀ ń tọ̀hún lẹ́ni ẹ̀ ti transfer pé àfa ẹ̀ mọ́tò ìlú ni mọ́tò táwọn ẹ̀ wá ń pariwo kiri ẹ gbé mọ́tò ẹ̀ máa gbé lọ mi ì délé jẹun jọ yẹn orí yẹn ibi tí a ti ń lóore náà ká tó jẹun ilé ṣú tá a lọ ń jẹ káàkiri pé ẹ bá ń pààyàn pé ẹ bá dúpẹ́ ntọ́ pé ní alẹ́hùbù èèyàn kì í fẹ́ kọ́ ba àfa àkànjẹ́ mi tó bá wà torí tó bá ti ń fẹnu sí ìwọ náà ò dá nìyẹn ṣẹ̀wọ̀n bẹ́ẹ̀ anabi wa sọ wa pé yóò mìíràn ahadukum ìdúnà parí sí nìyẹn anabi ni ẹ lọ mọ̀ pé kò sí ìgbàgbọ́ kan ẹ̀ lè pẹ́ra lónígbàgbọ́ o adiraf ẹ̀ lè pẹ́ra lónígbàgbọ́ lẹ́kṣálàmù ẹ̀ lè pẹ́ra lónígbàgbọ́ kò ní bàjẹ́ fún yín o ìwé ilá sùn ojú àgbélé láti ń gba owó gidi ní àárọ̀ kùtùkùtù bá ń gba owó oúnjẹ jímọ̀ kan kò ní bàjẹ́ fún yín àjọ wà ní bọ̀mí ni wọ́n lẹ́kí àwọn tẹ̀ ó gidi ẹ máa àwọn ṣe é ṣe ni ẹ o ẹ lè pera yín lónígbàgbọ́ o èmi náà ò lè pera mi lónígbàgbọ́ bàbá ọ̀tẹ́ náà ò lè pera lónígbàgbọ́ ọ̀nàrẹ́bù sinẹ́bẹ̀lá ò lè pera lónígbàgbọ́ àtá yòhíbalẹ̀ àkìyì àgbàtẹ́ bá lè fẹ́ ń tẹ́ ẹ fẹ́ fúnra yín kẹfẹ fún mọ́lá kejì gbàlá yìí máa tó lójú láti lè pa ló ń gbàgbọ́ ẹlòmí kan lárí mọ́lẹ̀ ni o ẹlòmí àwẹ̀ tó ń gba exercise ló fi ń ṣe kò láwẹ̀ torí kò nífẹ̀ẹ́ mọ́lá kejì kò fẹ́ fẹ́ lòmí ẹlòmí irun tó ń kí ó kàn ṣe exercise ní Kùránì tó ń kà kan daily kílọ̀pẹ̀ ní sọ́pà ló ń kà torí pé kí ni kò fẹ́ orí nígbà tá a fẹ́ èmi ń lo bẹ́ǹsì nígbà yẹn kọ́lọ̀ tèmi lọ fún yín ọyẹ́ ẹ̀kọ́ yàtọ̀ ni kọ́lọ̀ tí àwa fi ń gbéra lọ́wọ́ àti pé bàbá mọ́tò ìlàjọ máa gbé lọ́wọ́ àti ẹ̀ ń lọ èmi náà ṣàlàyé tèmi àmọ́ bàbá jájọ lọ ẹwọ́nú eléyìí oṣù kejì yẹn náà lọ fún yín mọ́tò tèmi bá ṣakọ́ngbà yẹn ṣéjú òní tèmi bí mọ́tò tó fi ṣakọ́ ìfẹ́ yẹn ni ìfẹ́ yẹn ni à ń lò bọ̀ kó tó dìgbà yẹn ká ti ń bá bọ̀ 2017 kan yẹn láti jọ ń sọ pé àjọ ń sọ pé máa dá àjọ ń gbogbo máa dá sẹ́ẹ̀ ẹ̀yin wá ń lò níbi kan èmi náà ń lo tèmi ẹ̀ ń lò èmi náà ń lo tèmi kò lè dira wọn lọ́wọ́ ìfẹ́ ló bì ọlọ́pọ̀ wọlé àfẹ́ kó gbàgbé ẹnì kankan wa adraf ẹni felicia ṣe mo kí ọ̀nà rògbòsí náà bẹ̀rẹ̀ àwọn ti lọ ní ẹ́ kọ́lọ́ ń jẹ́ kí a rí wọn pẹ́ èèyàn rẹ ni wọ́n àwọn afẹ́nifẹ́re làwọn náà lọ́n jẹ́ a rí wọn pẹ́ ó ti ń da fún ọkọ̀ ní bàjẹ́ Alhaji Ishaku Muhammad Lawal warfana umakani aliya ma indakum yanfadu ma inda Allahi baki abombo àwọn yẹn pọ̀ dábọ́dá ẹni kí ọlọ́wà káwọ́ sọ́dọ̀ AMU àwọn yẹn pọ̀ ẹ̀rọ lọ́wà gbogbo ẹ̀ máa yanjú lọ́la láyé láwọn yanjú gbogbo ẹ̀ àbọ̀ tẹ̀sẹ̀ gbọ́ gbogbo ẹ̀ máa make sense lọ́la gbogbo ẹ̀ dẹ̀ máa balance lọ́la ẹ̀yin adraf ọlọ́wà lẹ́kṣálàm àjọ pàdé ní program sórí àbí òrìbẹ̀ ìfẹ́ la fẹ́ lò kálí mọ̀ pé wá sí ti ṣiṣẹ́ lára wa bàbá tẹ̀ ń sọ̀rọ̀ ṣáà sùkúl tẹ̀ fẹ́ máa gbé mi ká sí Islam bàbá ní báyà máa ní máa dààmú mọ̀ táwọn bàbá ní máa túnra wa sí tá bára wa jẹ́ ṣé wàá bẹ̀ àwọn yà gbèsè lọ́wọ́ wa. yàrá bẹ́ẹ̀ náà jọ́kàn lẹ́yìn àkọ́jọ́ rí mi àti ìbàdàn tẹ̀wé wà bẹ́ẹ̀ oṣù ìgbẹ̀ṣà mo máa wà gbà yẹn. ìwà rọ̀ ní àfàlẹ́ tí mo sọ yìí o àti ẹ̀là fáyọ̀ tí ní iwájú mi wọ̀ lára fáta máa ń ṣàdúrà dáadáa ni o. torí ọ̀ṣẹ́ program kan mo ṣáà fún ọ nílẹ̀ ní ibẹ̀ jùlọ pé mo tún bá wọn bẹ̀rẹ̀ iṣẹ́ lórí sáìtì wọn. so mo máa ń fẹ́ wọlé pé mo sọ pé aláàjì lárọ́jọ́ kejì mo kàn fẹ́ bàbá yẹn pèsè báyìí sáìtì. mo ní kí ló ń lọ àgbàbọ̀ tẹ o tó dàpọ̀ ó kéjọ́ yẹn lẹ wá sí ọ́fíìsì mi òun ní lọ́fíìsì o pé ẹ ṣọ́ra àwọn abọ́tẹ́ máa ń lo nǹkan fún yẹn ni o wọ́n ní wọ́n á sọ́ra bá ẹ̀kọ́ aláìlà ní wọ́n náà fún níbi ìmúlẹ̀ ẹ̀dẹ̀ wàá rògbò ẹ̀dẹ̀ òun lẹ́sẹ̀ àṣọ ìgò tí kò pé wọ́n náà lọ́wọ́. alhamdulillah ẹni sallallahu alaihi wasallam. oríṣẹ́ ìnìkan àtẹ̀mí náà kí ló dé. ṣé àgbàdo tó wá sọ̀rọ̀ ẹ fún mi wọ́n á tún fi láìkì wọn sí. Allahu Akbar. máa lọ dàrí àwọn èèyàn rú. o ní sọ fún ipá àwọn oníṣẹ́ kan o ní sọ pé bàbá ọ̀tọ̀ lájọ náà ti wà ẹ̀rọ ẹ̀bà tó pé ẹlẹ́sìn bàbá Ọlọ́run kẹrin bẹ́ẹ̀ ló kẹwàá lẹ́kṣálàm ni mi ò sọ pé bí ń pa mí kẹjọ abẹ́ gbọ́ bùkátà kan abẹ́ ra gba abẹ́ ra tọ́lọ́ nìkan máa ń pè wọ́n sí tó bá dẹ̀ lé bí aláàrin ọdún kan
abẹ́sẹ̀ nǹkan báyìí o ẹ bá dá sí wọ́n á lè dá sí àwọn tó pàdé ká kíra lókun ọlọ́run wà ní tí bá disturb yín yàgò sẹ́ni fúláàsì bá abẹ́sẹ̀ nǹkan ni mi ní pé àmú fẹ́ ra aṣọ rí oníkèrè ọlọ́run ti gbàdúrà wa àwọn bàbá ti tẹ̀yà tiwa mọ́ ti wọ̀n ṣe ní bẹ́ẹ̀ lómi kan halẹ̀ ní alówó jùlọ ọ̀rá lájà tó ra wa ọ̀rọ̀ lájà láti tá à ń ṣe ẹ̀dúró lè ṣe ọ̀dàwájọ́ síra lọ́wọ́ ẹ̀pọ́n wa dé ooo ẹ̀sìn bí abájọ́ síra lọ́wọ́ la pè é lólówó ẹ̀pọ́n náà lè kọ́ba tó máa dá lóhùn pé àrẹ́ǹtì ọba ló rẹ́ǹtì àwọn ilé kùsì tó ń wá sí ìjókòó mi mo tẹ́ fún lánàá mo ní rọ̀bọ̀dá kẹwàá ní imam ẹgbẹ́ mú nǹkan àwẹ̀ 500,000 lọ́kọ́ ẹ̀kọ́ máa fi gbàwẹ̀ náà bàbá ilé kùsì lọ́sẹ̀ yẹn lánàá bẹ́ẹ̀ lọ àwọn ọba lẹ́kọ̀ọ́ olórí gbogbo wọn wọ́n pé àrẹ́ǹtì wọn ọlọ́run náà lórí lára wa táwọn kan bá rí wa máa ní ọlọ́run fún yín lójú ni àwọn tẹ́rọ pé wọ́n lè yẹn wọn lé tó bá ti rọ́lọ́run àmọ́ tí o bá rọ́lọ́run wọ́n máa lé pé àwọn àfọ oúnjẹ kú jẹ ń bàjẹ́ làwọn ilé tó bá rà àwọn tó jẹ́ àfa gidi wa ní ẹwọlé bísímìlá ẹ sọ̀rọ̀ ọlọ́run fún wa ọlọ́run wà mo wo fídíò kan jọ kan mo á rí mi ẹ̀yìn bàbá ọ̀tẹ̀ tá à ń jẹ American breakfast àbí ilé yín lórí dáínì ẹ̀kẹ́ American breakfast lọ́pọ̀ ìjọ ẹ̀yìn ti gbàgbé tàwa ń jẹ tàbí kílé léyìí ọ̀chẹ̀ bí mọ́sà mọ́ra wọn pankéèkì gbogbo ẹ̀ mọ́ gbà á báwo ni bá a ṣe rí kí tí wọ́n máa rọ́lọ́wọ́ àti bá ń ṣe nǹkan so ìfẹ́ ní gbogbo tá à ń ṣe o wàláì tàbí aṣọ mi láì wọn ló ti rí bẹ́ẹ̀ lẹ́kṣọ́lá mò ní kò sí nǹkan méjì lọ́dọ̀ àmì ànábì ni o so adraf ẹ̀kú àníyàn ẹ̀kú ẹ̀kú kó lè dá kò lè ní bàjẹ́ fẹ́ yín náà lágbára Ọlọ́run àbọ̀ tẹ́ mo dúpẹ́. dókítọ̀ Alhaji Abdulhakeem àbí kí ló bá Alhaji Abdulhakeem Ọlọ́run ọba kò ní jayín wálẹ̀ a máa dá sí ni àwọn láìfẹ́ tí wà láàrin méjì àárín lídà lágbára Ọlọ́run orí lẹ́wọ̀n bára yín ṣe ẹni lọ gbára yín station ẹni lọ máa gbára yín ní FCC lágbára Ọlọ́run dókítọ̀ tí dókítọ̀ alábẹ́rẹ́ ni àbí dókítọ̀ contractor ẹ lọ àgbẹ̀ gàjù báyìí lọ. Prince da Prince mo ti wá yín bẹ́ẹ̀ ta bẹ́ẹ̀ rí ẹ̀kọ́ ti jẹ́ fún yíyà fún pé ọ̀la ni programu wa. wọ́n ti ṣẹlẹ̀ kan. alhamdulilayi ṣùgbọ́n alájọ wa lọ́la akóri dókítà mo ṣàdúrà fún yín o ẹni ṣiṣẹ́ gbà o iṣẹ́ tó máa gbé lẹ́wọ̀n ẹ̀dẹ́ gbà iṣẹ́ tẹ́ máa ṣe tẹ́ bá ní ọlọ́run mo dúpẹ́ ní o máa ṣẹlẹ̀ sí ẹ̀bí akébi bismillahir rahman Prince mo ṣàdúrà fún yín ẹ máa ga jù báyìí lọ agbára ọlọ́run ẹ̀dínà wèrè lẹ́wọ̀ agbára ọlọ́run inshallah. ó jọ bí ẹni ní ọlọ́wọ́ jà náà wèrè lẹ́wọ̀ akébi bismillahir rahman rahim alhamdulillahi rabbil alamin الرحمن الرحيم كما شكل يسلم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على سيدنا محمد الفاتح لما دانغوتي torí bàjẹ́ fún yín o tí pọ́ǹpì ẹ̀yìn bàbá ẹ̀ ṣe ń gbà lánàá gbà o ẹ̀ ṣe ń gbà lánàá gbà débọ̀ mi tí pọ́ǹpì ń lẹ́kì ẹ̀yìn mú wọn lábùjá náà àwọn mú wọn lẹ́kì o débọ̀ mi ni wọ́n ní sẹ́fọ̀n tí bá ní wọ́n tí pọ́ǹpì ló ń lọ yìí àwọn náà máa gbọ́ wájú lébi kọjá ni tí pọ́ǹpì kò ní bàjẹ́ fún wọn Alhaji Tayo àwọn ti lọ mẹ́ka Alhaji ni wọ́n Alhaji Tayo kini Adara Lẹ́gbẹ́ Akitayo ara yẹn ṣe bẹbẹ o kò ní bàjẹ́ fún lágbára náà tó bá pàdé wa 1 million ni tó bá pàdé wa 1 million ni ọlọ́wà tó ṣe orí fún ẹni pé a máa jù bẹ́ẹ̀ lọ́jọ́ mi lálùkọ́ alìkẹ́rì wala hawla wala quwwata illa billahi Allahumma salli ala sayyidina Muhammad al-Fatih lima وقلك والكاتب لما سبق الناصر لك بالحق والهادي الى صراطك المستقيم وعلى اله حق قدر ومقدار لازم ربنا اللهم صل على محمد ابا سيف القادر اللهم صل على محمد انا كما سامي جماعه اسكتا ويا اسكو استجابه اللهم صل على محمد gbogbo kìtà ìbá ń kọ́ ọlọ́run jẹ́ mọ̀sọ́ dáadáa wala la hawla wala quwwata tó lọ́jọ́ tó ti lọ ọlọ́mọṣà wọlé àwọn tàná
tí wọ́n ṣe tí wọ́n sọ dáadáa ọlọ́mọsá jẹ́ sọ dáadáa o ọlọ́mọsá jẹ́ sọ dáadáa o ayé òní sí kàtà yín o ìlọ bíbọ̀ yín kò ní pọ̀ mara yín nù ọba àti wọ́n fẹ́ kórè fún yín ọlọ́mọsá jẹ́ bẹ́ẹ̀ fún àwọn ọ̀là láhàúlà wala quwwata illa billahi al-aliyyil azim. Bàbá wa tí gbogbo wa pẹ̀tì lónìí bàbá wa Drápọ̀tù ayé yìí ayé àlùbáríkà ni torí gbogbo tó jókòó bí gbogbo nǹkan àlùbáríkà bá a máa mú lọ́kẹ́ wọ́ bá a sẹ́ni pé àwa ṣẹ̀ṣẹ̀ wá gbogbo báyìí torí wà ìtẹ́mi wa ń sọ kí wọ́n sẹ́ ń tẹ̀ fáwọn báyìí àyọ̀ sẹ́ni àgbọ̀dún wọn ní ìṣẹ̀ṣẹ̀ gbá báyìí ni àní kò tó tàwọn tọ̀dọ̀ yín wọn ó ṣẹ̀ṣẹ̀ gbá láńlá wọn ni láńlá lèmi sọ bàbá Drápọ̀tù ọlọ́wọ́ sàlẹ̀ mú dáadáa ọlá ní ọlọ́dọ̀ ọlọ́run adáàbò ṣe máa tẹ̀ ẹ́ àníbí màdá ṣe sílẹ̀ o tí ẹ bá mú lọ́wọ́ àti máa mú drink adáàbò ló gbogbo ẹ̀. o lè tó ti ọ̀nà mọ́sáàsì lọ́wọ́ ọlọ́run sàjáde adáàbò tó pẹ́ àlékún àánú àlékún dùnú ọlọ́run ṣe fún yín gbogbo rẹ̀ àjọ yín ọlọ́run ṣe nírọ̀rùn ọ̀làlá haúlà wàlà quwwata illa gbogbo àwọn bàbá wa lápapọ̀ ó sọ ajẹ́ pọ́nrọ̀ mi ni wọ́n padà ní àbọ̀ ẹ̀jẹ̀ máa kó sí ẹgbẹ́ kan mẹ́rin. Alhaji wa Samudeen Dangote wọ́n tún mú owó adrafu àwọn bàbá ọ̀tẹ̀ wa ọlọ́kùn sàlẹ̀kùn dáadáa fún yín o ọlọ́kùn gbàdúrà yín tó báyìí lọ ọ̀làlá haúlà wàlà quwwata illa billahi al-aliyyil azim. Bàbá wa ìmáàmù láti Lẹ́kì bàbá wa ìmáàmù àgbà dókítà àwọn náà mú tí wọ́n náà wà àfáàrà bà náà ní ìgbà tiẹ̀ sọ ìmọ̀ ara bó owó ni o àbá ìmáàmù ọlọ́run ṣe program ọ̀la ọlọ́run ṣe nírọ̀rùn yóò ra gbogbo ẹ̀jẹ̀ tí ń ṣe tọ́lọ́run ṣe nírọ̀rùn ọlọ́run ṣàṣìlẹ̀ náà nírọ̀rùn gbogbo ń tẹ́ fẹ́ fi ṣe nítọ́ ọlọ́run kó má ṣàṣe nírọ̀rùn fún yín wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. program ọjọ́ Sunday tí bàbá ọ̀tẹ́ program tiwa nìyí o ọlọ́run kò ṣe nírọ̀rùn fún wa ọ̀la ní báwọn ọba tí ń bọ̀ láti jọ́sìn báyìí adarí sọ́dọ̀ yìí ni ọlọ́kùnrin sàṣẹ nírọ̀rùn fún wa ọ̀la níbi tọ́lá yẹn jọ́sìn lálọ́lọ́la Sunday látòdé ọlọ́run ó ṣe tọ́lá nírọ̀rùn èmi lórí bàbá ìmọ̀ ọlọ́run sàṣẹ nírọ̀rùn dáadáa wọ́n wá fáwọn láti lọrin Alhaji wa Abdul Alhaji wa Alexalam ọlọ́run sàṣẹ nírọ̀rùn dáadáa fún yín ọlá ànábì lọ́dọ̀ ọlọ́run ẹ tẹ́ sọ́dọ̀ tiwa náà torí àwọn òsín Lẹ́kì Àbújá làwọn wà àwọn èsì ìfà fẹ́ gbé wa jẹ́ bí àfa àtọ̀hún àwọn èsì báwọn ọlọ́run sá sàlékún dáadáa fún yín ọlọ́run kó sàlékún oore kó sàlékún dùnú èyí tẹ́ fi lélẹ̀ tẹ́ fọ̀nà lẹ̀ tẹ́ wá ṣe nílẹ̀ yìí ọlọ́run ó ṣe nìkan rọrùn fún yín yóò wá jẹ́ bánu mísàlì dáadáa Alhaji wa Abdulhakeem bàbá àdínní wa ní Mojèrè Islamic Foundation ọlọ́run sábà sàlékún oore fún wa wọ́n ti tẹ́wọ́ fún wa lọ́sàn yìí wọ́n ti tẹ́wọ́ fún wa lọ́sàn yìí bá ti dọ́dọ̀ wọn ọlọ́run sàlékún oore ọlọ́run kó sàlékún dùnú ọlọ́run àpàdà sí bá àpàdà sí jùlọ ọlọ́mọdé kan yìí láéláé gbogbo jọmọ́ ìlápapọ̀ ẹlẹ́kọ̀ọ́ ẹja tẹ́wọ́ rábàná ẹja tẹ́wọ́ rábàtà àtibọ̀tán ló ṣe pàtàkì gbogbo tá à ń ṣe yìí àtibọ̀tán wa òun náà ló dáa ọlọ́wọ́ ọmọdé ajẹ́kùn káyẹ̀ ẹran o ọlọ́mọdé asubúkà káyẹ̀ ilé lẹ́nu ẹ̀dẹ́ jákujàkú mọ́jà fi kàn yá ayé wa tán bá fi kò pí ọ̀tán fi rán so ẹ̀wọ̀n mọ́jà bá wọ̀ tán bá fi dàmásì tán fi rán mọ́jà bá wọ̀ ọlọ́mọdé bá wọ̀ tán bá ń fa kọ́ọ̀bù tán fi ṣe góòlù ọlọ́mọdé ò fi jẹ́ ọwọ́ wa o ẹ̀dá tí máa ń dáràn sí yàn lọ́rùn ọ̀pá tó máa fẹ́ bí ọlọ́run gbogbo ẹ̀yà fáwọn gbogbo yìí gbogbo ẹ̀yìn olówó tó máa ń kẹ́yìn bọ̀rọ̀ kìíní ọlọ́run mọ̀jẹ̀ ìdààmú o ọlọ́run mọ̀jẹ̀ rí wàhálà tọ̀dọ̀ ọlọ́run mọ̀jẹ̀ rí wàhálà tọmọ ànábì Ádámù o gbogbo ọkọ̀ tí ẹ̀ ṣe ti ọlọ́run níjọ́ wọ́n fi pè yí o tọ́tọ́ máa ráyé bá bẹ̀rẹ̀ sí fọkàn pè yàn ni ó máa pè yàn ráyé wá ọlọ́run ọkọ̀ tí ẹ̀ ṣe tiwa mọ̀jẹ̀ wọ́n fi pè wá o wọ́n ṣàwọn orúkọ rẹ̀ La ilaha illallah gbogbo ẹ̀já jọ bẹ́ẹ̀ La ilaha illallah káwílẹ̀ kan sí káwílẹ̀ kan sí Muhammad Rasulullah sallallahu alaihi wasallam Allahumma rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab Allahumma rabbana salamna anfusana wa in lam taghfir lana la tarhamna lanakunanna minal khasirin ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلى الله عليه وسلم